àlàáfíà Kristi kó máa bá gbogbo wa gbé o. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa àtọlọ́run wa, ṣe la dúpẹ́ lọ́wọ́ yín láàárọ̀ yìí tá a gbé yín ga o. A yìn lógo fóore ọ̀fẹ́ tẹ́ fún wa láti tún jẹ́ alájọpín lórí ẹ̀kọ́ Bíbélì tòní tí ìjọ Anglikani ti dáósìsì fẹ́ ṣe ètò rẹ̀. A gbàdúrà wípé ilé ológo náà tá à ń lépa kò ní bọ́ sọnù mọ́ wa lọ́wọ́ o. Mo fẹ́ fi àkókò yìí kí àwọn olùjíròrò lórí ètò yìí káàbọ̀ sórí ètò. Arákùnrin wa Adéwálé Abíọ́dún, ẹ mà káàbọ̀ sórí ètò yìí o. Yes, sir. Ṣé dáadáa lẹ dé o? Bóò ni gbogbo ilé o? Màmá wa arábìnrin Ọpẹ́yẹmí aya Ọ̀nàrìndé, ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ṣé dáadáa la rí yín o? Gbogbo ilé ńkọ́ o? Lónìí bá a ṣe ń bá bọ̀, ẹ̀ka àkòrí ìwà bí Ọlọ́run ní ibi ọjà. Kókó ẹ̀kọ́ tá a bẹnu lù lónìí ó ní ìlànà tí kò bá Bíbélì mu láti ṣòwò. A gbé Jákọ́bù àti Lábánì, a gbé wọn yẹ̀wò. Ibi kíkà wa lónìí, ìwé Jẹ́nẹ́sísì orí 19 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 22. A pè màmá wa, màmá Ọpẹ́yẹmí aya Ọ̀nàrìndé, ẹ bá wa ka ẹsẹ̀ Bíbélì yìí. Tí ẹ bá kà yẹn tán, ẹ tún bá wa ka orí 29 ẹsẹ̀ 4 sí 7. Jẹ́nẹ́sísì orí 29 láti ẹsẹ̀ 15 títí dé ẹsẹ̀ 28. Lábánì sì wí fún Jákọ́bù pé, ìwọ ó ha máa sìn mí ní asán bí? Nítorí tí ìwọ jẹ́ arákùnrin mi. Èló ni owó iṣẹ́ rẹ? Wí fún mi. Lábánì sì ní ọmọbìnrin méjì. Orúkọ ẹ̀gbọ́n a máa jẹ́ Léà, orúkọ àbúrò a sì máa jẹ́ Rákẹ́lì. Ojú Léà kò ní ẹwà, ṣùgbọ́n Rákẹ́lì ṣe arẹwà, ó sì wúni. Jákọ́bù sì fẹ́ Rákẹ́lì, ó sì wí pé, èmi ó sìn ọ́ ní ọdún 7 nítorí Rákẹ́lì ọmọbìnrin rẹ àbíkẹ́yìn. Lábánì sì wí pé, ó sàn láti fi fún ọ ju kí n fi fún ẹlòmíràn lọ. Bá mi jókòó. Jákọ́bù sì sìn ní ọdún 7 fún Rákẹ́lì. Ó sì dàbí ijọ́ mélòó kan ní ojú rẹ̀ nítorí ìfẹ́ tí ó fẹ́ ẹ. Jákọ́bù sì wí fún Lábánì pé, fi aya mi fún mi, nítorí tí ọjọ́ mi pé, kí èmi kí ó lè wọlé tọ̀ ọ́. Lábánì sì pe gbogbo àwọn ènìyàn ibẹ̀ jọ, ó sì ṣe àsè. Ó sì ṣe ní alẹ́, ó mú Léà ọmọbìnrin rẹ̀, ó sì sìn tọ̀ ọ́ wá, ó sì wọlé tọ̀ ọ́ lọ. Lábánì sì fi Sílípà ọmọ ọ̀dọ̀ rẹ̀ fún Léà ọmọbìnrin rẹ̀ ní ìránṣẹ́ rẹ̀. Ó sì ṣe ní òwúrọ̀, wò ó jẹ́ Léà. Ó sì wí fún Lábánì pé, èwo ni èyí tí ìwọ ṣe sí mi yìí? Nítorí Rákẹ́lì ni mo ṣe sìn ọ́. Ǹjẹ́ èéha ti ṣe tí o fi ṣe èrú sí mi? Lábánì sì wí fún un pé, a kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ wa, láti sin àbúrò ṣáájú ẹ̀gbọ́n. Ṣé ọ̀sẹ̀ tí eléyìí pé, àwa ó sì fi èyí fún ọ pẹ̀lú, nítorí ìsìn tí ìwọ ó sìn mí ní ọdún 7 mìíràn sí i. Jákọ́bù sì ṣe bẹ́ẹ̀, ó sì ṣe ọ̀sẹ̀ rẹ̀ pé, ó sì fi Rákẹ́lì ọmọbìnrin rẹ̀ fún un ní aya pẹ̀lú. Ẹ ṣeun, ẹ jẹ́ ká lọ sínú èròǹgbà ká tó kẹsẹ̀ tó kùn. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, a ní láti yẹra fún ẹ̀tàn àti ìkorò nígbàkúgbà tí a bá ń ta ọjà wa. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, ó yẹ ká yẹra fún ẹ̀tàn àti ìkorò nígbà tá a bá ń ta ọjà wa. A ní láti mọ̀ pé ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. A ní láti mọ̀ pé òtítọ́ ṣe pàtàkì nínú ìdókòwò wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí ó ń lépa ìjọba Ọlọ́run. Onígbàgbọ́ gbọ́dọ̀ jẹ́ olóòótọ́. Onígbàgbọ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé tó wà lọ́kàn rẹ̀ ló ń sọ jáde. Onígbàgbọ́ ò gbọ́dọ̀ ní nǹkan míì lọ́kàn kó sì máa hùwà míì jáde. Onígbàgbọ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ wípé á sọ̀rọ̀, á jẹ́ ẹni tá a bọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀.
kì í sẹ́ni tí ó sọ pé ẹ káàárọ̀ téèyàn á yọjú wò ta tá a dọwọ́ ọ̀rọ̀lẹ́, irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe onígbàgbọ́. Èròǹgbà wa nìyí lórí ọ̀rọ̀ Jákọ́bù àti Lábánì. Nínú ìfáàrà wa tòní, a rí àwọn ọ̀nà mìíràn wà tí a ń gbà dókòwò wa tí ó jẹ́ ọ̀nà tí kò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run, ọ̀nà tí kò bá Bíbélì mu. Àpẹẹrẹ yìí tí a rí láàrin Jákọ́bù àti Lábánì nínú ìwé Genesis tá a kà láàárọ̀ yìí. Ìbáṣepọ̀ kankan kò tí ó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀tàn, bóyá nínú òwò ni tàbí ní ọ̀nà mìíràn, ó máa ń yọrí sí àìgbára ẹni gbọ́ pẹ̀lú ìkorò ọkàn àti ìwà ipá. Ìbáṣepọ̀ tó bá jẹ́ wípé ẹ̀tàn la fi ṣe, ẹ̀tàn la fi pilẹ̀ rẹ̀, ẹ̀tàn la fi ṣe foundation, àyọrísí rẹ̀ ìkorò, ìbànújẹ́ ló máa ń dábàá bọ́ sí. Ìbáṣepọ̀ láàrin Jákọ́bù àti Lábánì láti ìbẹ̀rẹ̀ ni àìlè jẹ́ olóòótọ́ ti wà, tó sì ṣe okùnfà kí àìwà bí Ọlọ́run àti àìní ìtẹ́lọ́rùn wà nínú ìbáṣepọ̀ wọn. Tí a bá ka àwọn ìwé Genesis orí 30 ẹsẹ̀ 21 sí 43, orí 21 ẹsẹ̀ 17 sí 21. Tí a bá tiẹ̀ wá ka ìwé Tímótì kínní orí 4 ẹsẹ̀ 6, ó ní ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Ẹ̀kọ́ yìí fún gbogbo àwa Kìrìsìtẹ́nì láti máa ṣe òwò wa lọ́nà tí ó tọ́ àti èyí tí ó yẹ torí ìjọba ọ̀run. Ẹnikẹ́ni tó bá ń wá ìjọba ọ̀run, ó gbọ́dọ̀ jẹ́ kí ọ̀nà ọjà òun kó bá ti Bíbélì mu. Nítorí pé tí a bá ka ìwé Tímótì kínní orí 4 ẹsẹ̀ 7 sí 11, bóyá ìyá wa lè bá wa sáré kà. Tímótì kínní orí 4 ẹsẹ̀ 7 sí 11. Nítorí a kò mú nǹkan wá sí ayé, bẹ́ẹ̀ ni a kò sì lè mú ohunkóhun jáde lọ. Bí a bá sì ní oúnjẹ àti aṣọ, ìwọ̀nyí yóò tẹ́ wa lọ́rùn. Ṣùgbọ́n àwọn tí ó ń fẹ́ di ọlọ́rọ̀ á máa bọ́ sínú ìdánwò àti ìdẹkùn àti sínú wèrè ìfẹ́kúfẹ̀ẹ́ púpọ̀ tí ń pani lára. Irú èyí á máa rí ènìyàn sínú ìparun àti ègbé. Nítorí ìfẹ́ owó ni gbòǹgbò búburú gbogbo, èyí tí àwọn mìíràn ń lépa, tí a sì mú sáko kúrò nínú ìgbàgbọ́, wọ́n sì fi ìbìnújẹ́ púpọ̀ gún ara wọn ní ọkàn. Ẹ ṣeun. Ó túmọ̀ sí wípé ẹni tí ò bá ti lóòótọ́ kò lè ní ìtẹ́lọ́rùn, torí tí ó ṣẹlẹ̀ sí kẹ́yìn náà ìparun ni. Ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 10 tí ẹ sọ fún wa wípé gbogbo olùsàì má farahàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi láti jín iṣẹ́ wa, ìbá ṣe rere, ìbá ṣe búburú. Lónìí, làwọn tí kò bá Bíbélì mu láti ṣòwò tá a rí lára Jákọ́bù àti Lábánì la fẹ́ gbé yẹ̀wò. A ti ka ìwé. Nígbà tí a bá bẹ̀rẹ̀ sí béèrè lọ́wọ́ àwọn olùjíròrò wa, àwa tí a bá ní ọ̀rọ̀ láti fi ránṣẹ́ lórí ẹ̀rọ WhatsApp wa 08147194733. Lẹ́ẹ̀kan sí 08147194733. Tí a bá ti tẹ àtẹ̀ránṣẹ́, tó bá yẹ ká gbé wá sórí ẹ̀rọ, á gbé wá. Tó bá yẹ ká dá wa lóhùn lórí ẹ̀rọ WhatsApp bákan náà, á dá wa lóhùn. Ẹ̀yin olùjíròrò, ń fẹ́ bẹ̀rẹ̀ látorí arákùnrin Adéwálé Abíọ́dún. Kí ni ìwòye tiyín nípa ìbáṣepọ̀ Jákọ́bù àti Lábánì? Ǹjẹ́ a lè sọ wípé ó dúró lórí ìwà mímọ́ àti òtítọ́? Ẹ ṣàlàyé ẹ̀ fún wa. Kí ni ìwòye yín? Ẹ ṣé bàbá wa nínú Olúwa. Ìwòye tèmi ni pé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni a ti rí pé kò dúró lórí òtítọ́ olókan, torí pé tí a bá wo ìgbésẹ̀ tí Lábánì gbé lẹ́yìn tí
Jákọ́bù ti sìn fún ọdún méje. Ó ti fi wọ̀n láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé ó ti mọ̀ nǹkan tó máa ṣe. Ó ti mọ̀ pé Líà lòun máa fi fún Jákọ́bù. So kò ń ṣe pé ìgbà tó wá di ìgbà tí ọdún méje yẹn pé ló ṣẹ̀ wá gbé ìgbésẹ̀ yẹn, àti ọjọ́ tó ti jọ ń pète pèrò agreement wọn, tó ti jọ sọ pé nǹkan báyìí la fẹ́ ṣe. Ó sọdún méje o. Ó wù mí láti fẹ́ Rákélì. Ṣùgbọ́n Lábánì ti mọ̀ pé nínú àṣà àti òfin ilẹ̀ wọn, Líà ló yẹ kí òun kó kọ́kọ́ fún. So ibẹ̀ yẹn ni gbogbo ẹ̀ ti wọ́ wá. Òótọ́ olókan kò sí nínú ẹ̀. Ìwà ìkà burúkú dẹ̀ nítorí pé ọdún méje tó kọ́ fi sìn yẹn, tó bá jẹ́ pé ẹni tí ò rílì nífẹ̀ẹ́ Rákélì ni, ìyẹn kàn máa gbà kámú pé mo kú ti fẹ́ ilé, mo kú ti fẹ́ náà ni. So á fàlòkù. Á fi àlòkù pààrọ̀ tuntun lọ́wọ́ ẹ̀. Torí pé nǹkan tí ẹni yẹn ń fẹ́ gangan, òun ló ti fi hàn. Ṣebí ó rí Líà ńlẹ̀ kó tó sọ Kò náwó sí. Rákélì lòun fẹ́. So nǹkan tó fẹ́ lọ́kàn ẹ̀, bàbá ti mọ̀ pé òun ò lè fi fún. Ṣùgbọ́n ó dẹ̀ sọ pé kò sí problem. Kò bá sọ bẹ́ẹ̀ pé ọdún 14 ló máa fi sìn mí o, màá sì fún ẹ ní àti ẹ̀gbọ́n àti àbúrò, màá fún ẹ papọ̀. Ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ ni ó ti wọ́ wá, ó ti fi ẹ̀tàn, ó ti fi bẹ̀rẹ̀. Ó fẹ́ tàn pilẹ̀ ọ̀rọ̀. Ẹ ṣeun. Màmá wa, arábìnrin Ọ̀nàrìndé, kí ni ẹlẹ́rìí sọ sí ọ̀rọ̀ yẹn? Ǹjẹ́ wọ́n gbé lérí ìpìlẹ̀ Ọlọ́run? Bó ṣe rí gẹ́lẹ́ ni bàbá wa ti ṣàlàyé yẹn. Nítorí pé nígbà tán bẹ̀rẹ̀ ìbáṣepọ̀ wọn yìí, bó ṣe sọ pé òun fẹ́ sìn, kò sọ pé kí ló fẹ́ sìn mí fún. Ó ṣáà ní mo fẹ́ sìn ọ́ nítorí pé mo fẹ́ fẹ́ ọmọ rẹ̀. Kò bí léèrè pé ókè o, màá fún ẹ ní àbúrò ni o, ẹ̀gbọ́n lèmi ó fún ẹ o. Ó mọ ibi tó ń lọ kó sọ fún un. Ṣùgbọ́n ẹni tó fẹ́ fẹ́yàwó ti sọ fún wípé àbíkẹ́yìn ni mo fẹ́ fẹ́. Ṣùgbọ́n bàbá sọ wípé ó dáa, sáàsìn mi. Nígbà bá sìn mí tán. Ó ti mọ ó dàbí paramọ́lẹ̀ tó dúró lórí ewé tó dára, táwọn pé ewé yìí dára, kò sí nǹkan kan bẹ̀. Bọ̀ lópin rẹ̀ a rí pé tá a bá tẹ̀ mọ́lẹ̀ ejò ṣáwa jẹ. A rí pé èrò burúkú ló ń bẹ nínú Lábánì. Ipe bóyá tí mo bá tiẹ̀ sìn tán gan, bóyá yóò sọ pé òun ò tiẹ̀ fẹ́ kankan mọ́. Yóò dọ̀gbọ́n mọ́, yóò fi ìsìn tó fi sìn yẹn, yóò fi sílẹ̀, yóò mọ lọ. Yóò gbàgbé gbogbo ẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó jẹ́ pé Jákọ́bù mọ ìpinnu ọkàn tiẹ̀, ó dúró lórí èrò àti ìpinnu rẹ̀. Ó dá nígbà tó tún ní ò fún mi ní Rákélì mọ́, kò sí wàhálà, màá tún sìn ọ́ sìn. Ṣé rí pé nínú ìgbé ayé Kìrìsìtẹ́nì, irú ìwà báyìí kò dára tó. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ ṣeun. So Lábánì, ní tó fi bẹ̀rẹ̀, ọmọ ibi tó ń lọ, ó wá kó ara ilé èèyàn rẹ̀, ó kó sínú wàhálà fọdún méje àkọ́kọ́ kó tó yí mọ́ lọ́wọ́. Ó tún wá sọ pé kó tún sìn lọ́dún méje sí. Ó fi àìlóòótọ́, ó fi pilẹ̀. Ìbéèrè kejì lọ́wọ́ màmá wa láti béèrè, kí ni ó lè sọ nípa ẹni tí a ń pè ní Lábánì nínú ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Jákọ́bù tí ó sìn fún ọdún 14? Kí lẹ lè sọ nípa Lábánì? Irú èèyàn wo Lábánì? Ẹ ṣe bàbá wa tọ́kùn. A ti rí wípé gan Lábánì tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀, aráalé ìyá Jákọ́bù ló jẹ́. Àwọn Yorùbá yìí sọ wípé ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Aráalé ẹni láráalé ẹni ò mọ̀ jẹ́. Àwọn Yorùbá tún sọ wípé tí ènìyàn bá ta aráalé rẹ̀ lọ́pọ̀, kò ní ríra tó bá wọ́n mọ́. Ó yẹ kí ó lè ṣe Jákọ́bù dáradára. Kó ronú ibi táwọn ti jọ tóun àti ìyá ẹ̀ ti jọ wà. Bọ̀ nítorí ìwà ànìkànjọpọ́n, ìwà ìṣekúpani, ìwà àgàbàgebè, ìwà amúnisìn, ipe kí ni ó ṣe fún mi, ìyá rẹ̀ kúkú lè wá gbà lọ́wọ́ mi bí. Kó máa sìn mí lọ, bí ó wù mí máa fún un ní tó béèrè, bó wù mí mi ò lè mọ́ fún, kò sí nǹkan tí ó fi mí ṣe. Ṣáàrí pé irú ìwà báyìí kò dára tó. So Lábánì jẹ́ alágàbàgebè, ìwà oníkúpani ló wà nínú rẹ̀. Tó bá sọ pé good morning, rárá o, kò ṣe àárọ̀ làwa ilẹ̀ ti ṣú o. Kó má jọ wọ alẹ́. Bàbá wa Adéwálé Abíọ́dún. Yes sir. Irú èèyàn wo lẹ ro Lábánì sí pẹ̀lú ìwà tó hù? Nǹkan kọ́kọ́ wá sí mi lọ́kàn bí màmá wa ṣe ń sọ̀rọ̀ ẹ̀ pé tó bá jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà
lásìkò tá a wà yìí ni òfin kan wà tí wọ́n ń pè ní 419. ṣé pé 419 lábá ní 419 gidi torí pé ọ̀pọ̀ lè má mọ̀ lédè òyìnbó wọ́n pè ní advance free fraud. Ó ti mọ̀ pé nǹkan tí mo fẹ́ ṣe in advance yìí nǹkan tó ti mọ̀ ó ti wà nú ẹ̀. ìka èèyàn ní lábá ní à ń tẹ̀ pé là ń pè lágàbàgebè ìka ní ìka ẹni tó lè amúnisìn. torí pé láàrin ọdún tó fi sìn ìròyìn kan wà tọ́wọ̀n èèyàn kan lè gbọ́ gan tó yẹ pé ó lè mú ikú ṣẹlẹ̀ bó ṣe jí láàárọ̀ ọjọ́ kejì yẹn torí pé kò kí ń ṣe ẹni tóun fẹ́ tó bá jẹ́ pé ẹni tó ní hypertension ni ó lè ti akàn rẹ̀wẹ̀sì á sì lọ bẹ́ẹ̀ gbogbo ìsìn ọdún méje yẹn ọjà sásán tí ò dẹ̀ ní rí nǹkan kan mú jáde ńbẹ̀ tó ìwà ìkà ìwà ìpa tó lè pààyàn. èèyàn búburú ni Lábánì jẹ́. ẹ ṣeun mo wá fẹ́ kẹ́ ẹ ṣe àfiwé rẹ̀ pẹ̀lú ohun tó ń lọ láwùjọ wa ní àwùjọ àwọn oníṣòwò lóde òní bàbá wa Sẹ́náwọ̀ ẹ ti sọ pé advance free kí lẹ pè ní ìsìn advance free fraud torí 419 section 419 yẹn lọ ọ̀pọ̀lọpọ̀ wọn yàn mọ́. kí ló wá wà fúgbà láti lè wá sí àwọn oníṣòwò lóde òní. kọ́lọ̀ ń ṣàánú fún wa ṣẹ́rí àwọn oníṣòwò òde òní tí a bá rántí ara àwọn èròǹgbà wa ta sọ pé láti mọ̀ pé Ọlọ́run ló ń fúnyàn ní ọrọ̀ ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni tí a bá mọ̀ ìwọ̀nba ní nǹkan tí a máa ṣe gẹ́gẹ́ bí oníṣòwò tó máa tako ìlànà Ọlọ́run torí pé lọ́pọ̀ ìgbà a mọ ètò àti èròǹgbà Ọlọ́run fún wa la ṣe máa ń ṣe tá bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lọ́wọ́lọ́wọ́ tá wà yìí pàápàá jùlọ tí a bá dé ọjà láàárọ̀ tí ẹ ra nǹkan báyìí ẹnìyàn ò tí ì ta ọjà yẹn tán ọjà tẹ rà láàárọ̀ tẹ bá padà lọ lọ́sàn-án àbí nírọ̀lẹ́ á ti wọ́n sí iye rẹ̀ á ti yàtọ̀ sí iye tí ẹ rà láàárọ̀ ọjà tẹ dẹ̀ rà láàárọ̀ yẹn kan náà wọn tí kò bá ṣe èmi ìdè wọn tí kò èmi ìdè. so ohun tó yẹ kí Jákọ́bù ra Rákẹ́lì fún ọdún méje bẹ́ẹ̀ni ọdún 14 lọ́wọ́ á fi rà. àwọn oníṣòwò tó bá ti wò pé ṣèbí ọmọ ti gbọ́ pé ó ti máa wọ́n kí n tó padà lọ eléyìí tán ń tà lọ́wọ́ wọn tí ì tà tán wọ́n á ti rí i pé a lè jèrè síwájú ju bó ṣe yẹ lọ torí pé ọ̀rọ̀ Lábánì tá bá gbé lórí òṣùwọ̀n oníṣòwò nǹkan tó ń ṣe ń tiẹ̀ ni pé báwo ni mo ṣe lè jèrè àkókò lọ́dọ̀ arákùnrin mi ló ṣe wò pé èyí tó fi máa sìn mí fún ọdún méje ó máa dá kó sìn mí fún ọdún 14 nǹkan tó ṣe náà nìyẹn tó ẹni tó bá ń ṣòwò tó wò pé lẹ́sẹ̀kẹsẹ̀ yìí mo fẹ́ jèrè ju bó ṣe yẹ lọ máa wò pé ọjà tó yẹ ká tà ní 10 naira á tà ní 15 naira àbí ká gbá agolo nǹkan tó yẹ kó yọ agolo 8 tó máa padà wá yọ agolo 7 torí pé wọ́n ti gbá gbogbo wọn agolo yẹn wọ́n ti tẹ̀ ìyẹn dẹ̀ kọ́ ló máa mú èrè wọ́n yọ abẹ́là sí nù tó ní ìtẹ́lọ́rùn wá lọ́dọ̀ Ọlọ́run èrè téèyàn máa lò gẹ́gẹ́ bí oníṣòwò kò ń ṣe làálàá lásán ló máa já sí nígbẹ̀yìn torí pé ìbùkún Ọlọ́run kò ní sí nínú irú okòwò bẹ́ẹ̀. ẹ tún ìyá kí lẹ rí kí lẹ lè fi wé láwùjọ wa ìwà tí Lábánì wù yẹn. ohun tí mo lè fi wé láwùjọ wa ni pé ká jẹ́ ká ti bíbà yìí wò bóyá nísìn mo ti sọ fún ènìyàn yìí pé mo fẹ́ ra epo epo 20 kẹ́ẹ̀gì ni mo fẹ́ rà o ní kò sí wàhálà iye báyìí lòun ó ta ẹyọ kan fún mi kí n fún òun lówó mo fún un lówó ń tòótọ́ nígbà tó ṣe mo ní epo tí mo béèrè ńkọ́ ó ní àníjò lẹ fẹ́ lò ọlá ni màá bá yín kó wá ó bá mi gbépo délé tán ìgbà tí mo tú epo ó di ìlàjì epo ṣe rí i pé nígbà tí ó fẹ́ ta ọjà fún mi kò fi òótọ́ rìn kò sọ fún mi pé epo tí mo fẹ́ tà fún yín o ìlàjì epo ìlàjì òrí ni ó jẹ́ o ṣùgbọ́n ó ti gbowó iye tí epo jẹ́ lọ́wọ́ mi. so a lè fi lé àwé òrí. bẹ́ẹ̀ni
torí kí epo ni nítorí epo ni Rékẹ́lì tó fẹ́ rà epo ni Rákẹ́lì ṣùgbọ́n tí òrí Jákọ́bù ló fẹ́ rà, gbélé òrí ló lọ́wọ́. gbélé lọ́wọ́ Bẹ́ẹ̀ni òrí ni Léà. bẹ́ẹ̀ni Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ǹjẹ́ a lè ní irú ènìyàn bíi Jákọ́bù láwùjọ wa lónìí, pàápàá jùlọ nínú ìbáṣepọ̀ àwọn oníṣòwò? Kí ni kí Kìrìsìtẹ́nì ṣe? Ǹjẹ́ a lè ní èèyàn bíi irú Jákọ́bù láwùjọ wa lónìí, láwùjọ àwọn oníṣòwò? Ìyá wa. Èèyàn bíi Jákọ́bù lè wà láwùjọ wa lónìí Sáà ní máa pè ní dìde. nítorí wípé tó bá jẹ́ wípé Jákọ́bù ò ní sùúrù, gbogbo ohun tó ní kò ní ní nǹkan kan. Owó rẹ̀ ò ní tẹ̀. Nítorí pé ìrètí Lábánì fún ni wípé kó lọ lọ́wọ́ fún. Ṣùgbọ́n Ọlọ́run tí kì í fọmọ tiẹ̀ sílẹ̀, tí kì í fi èèyàn sílẹ̀ fún ìyà jẹ. A rí wípé bẹ́ẹ̀ sọ pé tíyàn bá súnmọ́ Ọlọ́run, òun náà sì súnmọ́, yóò rí oore ọ̀fẹ́ Ọlọ́run jẹ. A rí pé bí Lábánì ṣe súnmọ́ Ọlọ́run, a rí pé Ọlọ́run àwọn bàbá rẹ̀, àbí bí Jákọ́bù ṣe súnmọ́ Ọlọ́run, Ọlọ́run àwọn bàbá rẹ̀ kò fi sílẹ̀. Ó dúró tì í, ó ń tọ́ sọ́nà. Ẹ jẹ́ ká tún wò ó, nígbà tí Lábánì tilẹ̀ sọ fún wípé ó dáa o, àwọn ewúrẹ́ tó bá ti ní rẹ́súrẹ́sú ni ó jẹ́ ti tiẹ̀ o, èyí tó bá ní tólótóló ni kó mọ kó lọ, èyí tó bá ní àbílà ni kó mọ kó lọ. Jákọ́bù gan wá wò wípé bóò ní í ṣe wá rí gbogbo nǹkan tó sọ yìí. A rí i pé Ọlọ́run nínú agbára rẹ̀ ó wá fi ara hàn lójú ràn pé tí àwọn ẹran yẹn bá ti fẹ́ gùn báyìí ni kò ṣe ṣe. A rí i pé nígbà tó ní ṣe bẹ́ẹ̀ tó tọ́, gbogbo ẹran yẹn àbílà náà máa bí. A wá rí wípé Jákọ́bù wá rí èrè tó pọ̀ kó níbi tí Lábánì ti ń retí òfúfú. Ẹ ṣeun. Ǹjẹ́ a lè rí irú èèyàn bíi Jákọ́bù láwùjọ àwọn oníṣòwò wọn nísìnyí, tí ó farabalẹ̀, tí ó jẹ́ ìyà dáadáa, kọ́wọ́ rẹ̀ tó tẹ̀ tó ń wá láwùjọ àwọn oníṣòwò? Ṣé ìṣe pé gbogbo àlà ń kánjú ní ìsìn? Ẹ ṣe àtọkùn, ó ṣọ̀wọ́n torí òótọ́ ọbẹ̀ kò ní ká má sọ òun. Nǹkan tó ṣọ̀wọ́n ni pé kéèyàn rí ẹni tó máa lè farabalẹ̀ láti lè sọ pé màá ní sùúrù, nǹkan tí mo fẹ́ ṣe, mo fẹ́ tọ ìlànà Ọlọ́run lọ, ṣùgbọ́n ó wà, ó dẹ̀ sì pọ̀, ó kàn lè má tó àwọn èèyàn bíi Lábánì ni. A sì rí àwọn èèyàn láwùjọ wa tó yẹ pé wọ́n ń lo òótọ́ inú láti ṣe òwò wọn. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé bí Sólómọ́nì ṣe sọ ni pé asán nínú asán, òfo nínú òfo ni. Ará àwọn èèyàn tó ti là, tó ti lu láwùjọ wa tó yẹ pé ìgbẹ̀yìn wọn tọ́wọ̀n èèyàn rí àtúbọ̀tán wọn kò dáa, torí pé ìlànà tó gbà kó ọrọ̀ wọn jọ kò tọ̀nà sí nǹkan tí Ọlọ́run fẹ́. So ẹni tó bá ní ìbẹ̀rù Ọlọ́run, torí nǹkan tó ṣe kókó nìyẹn nínú okòwò wa, tí ìbẹ̀rù Ọlọ́run tá bá ti fi síwájú, tí a mọ Ọlọ́run tá à ń sìn, tá dẹ̀ mọ̀ pé Ọlọ́run ló lè bùkún ohunkóhun tí ẹ̀dá ń ṣe. Èèyàn lè ti máa ṣe lásán tó yẹ pé ní ìṣẹ́jú àáyá, bó ṣe ṣẹlẹ̀ sí Jákọ́bù, ó sìn fún odindi 20 ọdún. Lẹ́yìn tó sìn ọdún 7 àkọ́kọ́ fún gbàrọ́gùdù, ó sìn ọdún 7 tó tún ṣé ilé àlẹ́ ń pè ń gbàrọ́gùdù? ó sìn ọdún 7 fún original ojúlówó, ó tún wá sìn ọdún 6 sí kó tó di pé ọ̀nà àbáyọ òun lọlé o. Lẹ́yìn eléyìí gan ọ̀rọ̀ ẹ̀ ti wá di òòtẹ̀ tí wá lè lọ gan, ló fi di pé ó tún wá sọ pé ọyẹ kẹrù ẹja máa sá lọ. Ẹ lè wo ìrìn àjò 20 ọdún téèyàn fi sìn lábẹ́ ọ̀gá. Arírú ẹ̀ láwùjọ wa, àwọn tó jẹ́ pé wọ́n ń kọ́ṣẹ́ tí ọ̀gá máa rí gbà nígbà tí ọmọ ìdẹ wà lọ́dọ̀ mi o, máa ń rí tajé ṣe, àjọ sìmísì máa tẹ̀ máa fún ẹ lówó, Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ẹ ṣeun. Bí ọ̀rọ̀ Ọlọ́run kò bá dá sí ọ̀rọ̀ Jákọ́bù àti Lábánì, kí ló rò wípé ó lè jẹ́ àtúbọ̀tán àìjẹ́ olóòótọ́ sí ara wọn nínú ìbáṣepọ̀ òwò wọn? Kí ni ní kíákíá, kí lẹ rò pé kí ni ìbá ṣẹlẹ̀ tọ́lọ́run ò bá dá sí? Èyí tí ò bá ṣẹlẹ̀ pọ̀, nítorí pé tó bá yẹ pé Jákọ́bù ó jẹ́ ènìyàn oníjàgídíjàgan ni, ní alẹ́ tán mú Léà dé ọ̀dọ̀ rẹ̀, ní ọjọ́ kejì yóò lọ pa Lábánì.
tí ọba páyọ̀ fọlọ́pàá mú un. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nítorí pé Jákọ́bù ó jẹ́ onísùúrù ó ṣàfara fílẹ̀ ó dá ẹ sáà ti sọ wípé èèyàn lẹ fún mi kò sí wàhálà màá tó sì láti lè jẹ́ kí n rí èyí tí mo fẹ́ mú Ọlọ́run ó ṣàánú fún un púpọ̀ bóyá yìí náà ní kankan sọ síbẹ̀ yẹn ní àárín ìṣẹ́jú kan. ṣé rí Jákọ́bù Ọlọ́run fún lórí ọ̀fẹ́ kan orí ọ̀fẹ́ yẹn ni kí gbogbo wa ká máa gbàdúrà fún ọ̀tá ẹni kí Ọlọ́run máa fi àjùlọ wọn kí Ọlọ́run fún rẹ̀ kó máa kọ sí torí Ọlọ́run tẹ̀rí ọ̀tá èèyàn bá. bẹ́ẹ̀ Ọlọ́run fúnra rẹ̀ ló lọ yọ sí Lábánì pé arákùnrin yẹn o tó bá fẹ́ jẹgba jẹ́ kó máa lọ jẹ́jẹ́ Ọlọ́run á máa ràn wá lọ́wọ́. àmín. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá wa àti màmá tẹ́ ti bá wa dá sọ̀rọ̀ yìí. Bàbá wa arákùnrin Adéwálé Abíọ́dún a kí yín káàbọ̀ sórí ètò yìí, ẹ ṣeun o. Yes, sir. Màmá wa Ọpẹ́yẹmí aya Ọ̀nàrìndé Yes, sir. ẹ ṣé ẹ kú atótónu náà látàárọ̀. Olúwa ṣe sọ. Èmi náà tí mo jẹ́ atọ́kùn àlùfáà àgbà Samson Adébóyè Àwòyọdé èmi náà kíra mi káàbọ̀ sórí ètò yìí. Gẹ́gẹ́ bá a sọ lẹ́ẹ̀kan WhatsApp number wa ni 08147194733. Ẹnikẹ́ni tó bá fẹ́ tẹ̀ wá láago tàbí tó fẹ́ kọ àtẹ̀ránṣẹ́ kó pè wá sórí ẹ̀rọ yìí. Àkọ́sórí wa lónìí màmá wa ṣe é bá wa kà á ká máa wí tẹ̀lé yín. Ìwé Tímótì kínní orí 9 ẹsẹ̀ 7 nítorí a kò mú nǹkan wá sí ayé. Nítorí a kò mú nǹkan wá sí ayé. Bẹ́ẹ̀ ni a kò sì lè mú ohunkóhun jáde lọ. Bẹ́ẹ̀ ni a kò sì lè mú ohunkóhun jáde lọ. Lórúkọ Jésù Kristi a ní fi ayé wa bọ ọ̀run wa jẹ́ o. Àmín. Ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín o fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa láti síwájú nínú ètò yìí lénìí. Gbogbo àwọn tí wọ́n ti gbọ́ wa ẹ̀mí láti fi ẹ̀mí òtítọ́ ṣe okòwò wọn Olúwa kó gbé wọ̀ wọ́n o. Àmín Jésù. Ìjọba ọ̀run má jò bọ́ sọnù mọ́ wa lọ́wọ́. Àmín. A dúpẹ́ nítorí pé o ti gbọ́ tiwa. Olúwa ṣe. Jésù Olúwa wa. Àmín.